ويفنى نعيمها وتبقى المآسي وذنوب كما هي ولو أن رب الناس يبقى نبينا سيدنا ولكن أمره كان ماديا عليك من الله سلام تحية وخذ لتجنات من اليد راضيا ألا يا رسول الله كنت رجانا وكنت بنا بارا ولم تكن جافيا. Alwazir akéwùgbà gold ọmọ akéwùgbẹ̀rú mo tún dé lórí part 2 wá síta ṣe pàtì eléyìí tá a gbédé lẹ́nìí òun ni pé sí ọlọ́run Allah ṣe ń bẹ lóòótọ́ tọ́lọ́run Allah bá ń bẹ ṣe sí gidi lọ́lọ́run ǹjọ́ lọ́wọ́ méjì bí eléyìí tí wọ́n ń gbé sórí afẹ́fẹ́ ọmọ ìyá mi jórí rẹ̀ ó pé gbogbo tí ó kọjá dínà àárín wa àtọ́lọ́run ló ti káyé ṣètánì dá ọ̀pọ̀ nǹkan sáyé òun kálukú ń wí tó wù nípa ọlọ́run káwọn tí ó jèrè látara ọlọ́run kán lè má bàa tó nǹkan láyé ọmọ ìyá mi lọmọ kìíní kan dájú ẹni tó bá fẹ́ dá ọlọ́run mọ̀ wàá wá ọlọ́run ni wàá fi rí. arákùnrin kan tó jẹ́ bàbá òun gẹrun fún àfáà kan lọ́jọ́ kan ló wá sọ̀rọ̀ ó ní ẹgbàá míì ó dàbí òun ò bí ilé fọlọ́run bẹ́ẹ̀ kò sí ti ń jẹ́ Allah kò sí ti ń jẹ́ ọlọ́run ó ní tó bá rí bẹ́ẹ̀ àwọn èèyàn kan ni wọ́n ń jìyà títì yìí ọlọ́run sì fún àwọn kan lówó àwọn kan lówó àwọn ẹni rẹ̀ ní sọ́fà yìí sọlọ́run sì wà ó sì pèrè ẹ̀ lọ́bọ onídéédé ọlọ́run yìí ò sí àfàjọ́ sọ̀rọ̀ tán àfà àbádàlú àfà ní ọ̀gá bàbá mọ̀mọ́ kíyèsí nǹkan kan ó rí pé kò sí bàbá láyé bí bàbá bá ń bẹ láyé ni orí àwọn èèyàn ò ní máa ta kókó báwọn èèyàn ṣe ń lọ títì torí wọn ta kókó yìí kò sí bàbá láyé ni àyà abẹ ló ń kó fún wa ní bàbá níṣẹ́ mọ́ ń tẹ̀ ń wí èmi bàbá ni mo dúró yìí oníṣẹ́ sọ̀n bẹ́ẹ̀ onímọ̀ ń bẹ́ẹ̀ bí oní abájọ rẹ tó fi ní kò sọ̀nà èmi wá bá ọ torí pé mo mọ̀ pé bàbá ni ọ wà tún orí mi ṣe ló jẹ́ wá bá ọ mo wá ọmọ ni mo fi mọ̀ ọ àwọn tí wọ́n ń lọ títì tí wọ́n gérun wọ́n wá ọmọ ni mo fi dá ọmọ ẹni tó bá wá ọlọ́run mà yóò rí ọlọ́run béèyàn ọba wá ọlọ́run mà kò lè rí ọlọ́run ìwọ ni wàá sí ẹ̀mí rẹ pé mo fẹ́ dá ọlọ́run mà ọlọ́run mà wá fira ẹ̀ hàn pẹ̀lú àwọn àmì ọlọ́run ò ṣeé fojú rí kì í sọba téèyàn rí kì í ṣe object gbogbo tí ọba jẹ́ ọlọ́run kò gbọ́dọ̀ jẹ́ nǹkan tó ṣeé fojú rí alágbára tó dá yàtọ̀run kò gbọ́dọ̀ jẹ́ nǹkan tẹ̀dá ó fojú rí ọlọ́run bora ẹ̀ láṣìírí pẹ̀lú àìrí ni Ànábì Musa gan tó lóun ó rí ọlọ́run ní innaka lan tarani ojú kan ò rí mi rí walakin undur ila al-jabal máa wo àpáta yẹn èmi á sì mọ́lẹ̀ mi mọ̀ kan walamma tajalla rabbuhu lil-jabal ja'alahu dakkan nígbà tẹ́mi ọlọ́run sì mọ́lẹ̀ hàn àpáta fọ́ dànù Musa dákú mo jí dìde pé Musa sọ̀tún rẹ̀ mi ọlọ́run ó ní tubtu ilayka látòní lọ mo túbà mi ò tún wíwú ẹ̀ mọ́ ọlọ́run kò ṣeé fojú rí ọba àìrí lọ́lọ́run alágbára tí ń kọ̀ntró gbogbo ayé àtọ̀run Ànábì wa Ibrahim ìgbà tí ó fẹ́ dá ọlọ́run mọ̀ ìjọ kan ló dìde pé mo fẹ́ mọ ọlọ́run ọba wo sánmà. falamma janna alayhi laylu ra'a kawkaba. ìgbà tílẹ̀ ṣú Ibrahim wo sánmà ló bá rí ìràwọ̀ tìǹtìǹtìǹ lókè sánmà. ó ní àdá rọ́bì àwọn ọlọ́run mi làwọn jẹ́ ń tanná yìí àwọn eléyìí gbọ́dọ̀ lágbára. ọlọ́mọ afálà nígbà tó wọ̀ ó ní láwọn ìbòlẹ̀ àfilẹ̀ ọlọ́run tí ó máa sápamọ́ tí ó máa hàn gbà kan tí ó máa sápamọ́ gbà kan ó mì ń pàgbára kan lọ́kọ́fà rẹ̀ tí ò jẹ́ ọ̀hàn mọ́ eléyìí èso ọlọ́run kankan lọ. falamma ra'a bàṣígàn ìgbà tó yá ló bá tún rí òṣùpá lókè sánmà tó tóbi gbẹ̀ngbẹ̀ ó lélẹ̀ tó wá tóbi jura wọ lọ ọlọ́run lè lè.
ìgbà tó tún yá òṣùpá bá wọ̀ ó ló tó gẹ́ àfikọ́ lọ́wọ́ fira ẹ̀ hàn mí agbára kan ló tó gbé òṣùpá yìí pamọ́ ó mì pé agbára kan jù lọ ní bọ́ọ̀ bá fọ̀nà hàn ní ọlọ́run òun gbà pé wọ́n da lábòsí láyé tẹ̀síwájú ìgbà tó yá rẹ aṣọ sábà síra lọ́ba tún rí oòrùn tó ṣe gbẹ̀ngbẹ̀ ní sánmà. Kọ́lá àdá ó ní àdá rọ́bì wa àdá akùbárù. àdá akíbarù. ó ní eléyìí gangan lọ́lọ́run o ẹ̀wọ̀ bó ṣe tóbi ẹ̀wọ̀ bó ṣe funfun. àfàlà ti nígbà tó yá lónà bá tún wọ̀ ó lẹ́yìn ẹ̀yàn mi ìní bàrí mo bọ́wọ́ mo bọ́sẹ̀ níbi kí n máa ro nǹkan mi pọ̀ mọ́ lọ́run. Ntí ó jẹ́ ọlọ́run agbára kan ní tágbára kan gbọ́dọ̀ wọlé. Inni wajjahtu wajhi lilladhi fatara samawati wal ardi hanifan. Látòní lọ mo wá dojú mi kọ ọlọ́run ọba tí ò ṣeé fojú rí. Alágbára tí ń kọ̀ntró gbogbo agbára. Àìfojúrí tí ń kọ̀ntró gbogbo tó ṣeé fojú rí. Látòní lọ mi ní ṣẹbọ pẹ̀lú Ọlọ́run. Mo gbà fọ́lọ́run ọba ọ̀kan ṣoṣo. Subhana man sawwara dunia bi qudrati. Subhana man sawwara dunia bi qudrati. Rabbun ganiyyun karimun la sharika lahu. Barrun raufur rahimun wasi'ul karami. Barrun raufur rahimun wasi'ul karami. Ẹnu ọjọ́ mẹ́ta yìí láriwo gba gbogbo afẹ́fẹ́ ilẹ̀ Yorùbá kàrin kése. Wọ́n ní àṣẹ ère òrìṣà ní jẹ́ Allah. Ère ọlọ́wọ́ méjì. Ọwọ́ méjì ni ńlọ́ní. Abájọ tó fi sọ́nù Kùránì pé bálíyàdá mabsusatani. Ó lóun lọ́wọ́ méjì. Ọwọ́ òun méjèèjì òun tẹ́lẹ̀ báyìí ni òun ò lè kákò. Òun ọ̀kákò òun tẹ́ sílẹ̀ ni. Ọ̀tọ̀ ni tọ́lọ́run wí ọ̀tọ̀ níbi tí wọ́n gbé lọ. Fáàkìdù sáyìn ńlá yóò tẹ̀. Ẹni tí ò bá sọ́lọ̀ ńlá rẹ̀ kò lè dọ́lọ́ mọ́. Ẹni tí ò sọ́lọ̀ ńlá rẹ̀ kò lè ròyìn Ọlọ́run. Kí ni ń jẹ́ ère òrìṣà tí wọ́n pè ní sìgìdì Ọlọ́run? Mi fi bú àwọn tí wọ́n wí. Mo fẹ́ ṣàlàyé ni. Ta'alaw ila kalimatin sawa'in baynana wa baynakum. Tàwọn ẹlẹ́sìn Christianity nù. Ẹ̀yin gbà pé Ọlọ́run bí àwa náà gbà pé Ọlọ́run bẹ. Ẹ jẹ́ àjọ ágì lọ́nà tí ò ní mú jà wá. Ère tí a gbé jáde hùn ẹ lọ wo dáadáa. Kò sí tí ń jẹ́ ère Ọlọ́run Allah kì í ṣe object. Kò sí fojú rí. Alágbára tí ń control gbogbo agbára lọ́lọ́run. Ère tí a gbé jáde yẹn ère òrìṣà kan tí ń pè ní Pazuzu ní Mesopotamia ni. Ibẹ̀ ni wọ́n ti ní ère yẹn. Wọ́n ti ń sin ère yẹn kí síwájú kan tó bí Jésù. Ìgbàgbọ́ àwọn ará Mesopotamia ni pé ère Pazuzu òun ní control wind. Atẹ́gùn tí ń gbélé, atẹ́gùn tí ń gbé nǹkan míì. Òun làwọn ọmọ ọbọ tí òfin ní ba oko àwọn jẹ́. Òun náà ní control demons. Òun ní control àwọn àlìjànú. Ẹni àlìjànú bú bá kọlù. Òrìṣà Pazuzu ni wọ́n sátọ̀ lọ ní ilẹ̀ Mesopotamia. Ọlọ́wọ́ méjì ọwọ́ méjèèjì ṣe báyìí. Ọ̀làálẹ̀ ni kò pàdé. Bó ló ṣe wá délẹ̀ Lárúbáwá. Kò sínú tàn rí pé wọ́n sọ̀rọ̀ ère òrìṣà Pazuzu yìí. Wọ́n rèsì ẹ̀ fúngbà àkọ́kọ́ ní 27 May 2020. Ọ̀tá Islam kan ló gbé journal kan jáde tó publish ẹ̀. Kí ló fà tó fi publish ẹ̀? Ẹnìkan ló rìnrìn àjò láti Mesopotamia. Àwọn ará Mesopotamia gbogbo ère òrìṣà wọn tí wọ́n ń bọ̀. Kò sí bí wọ́n lè máa rìnrìn àjò lọ láyé wọn á fi sínú ẹrù. Arákùnrin kan wá kú sí desert. Nígbà tó wá kú òkú ẹ̀ jẹrà mọ́lẹ̀. Àwọn kan wá kọjá erékùṣù ilẹ̀ Saudi níbi tó kú sí. Ó lọ ṣòwò ní ó lọ rajà ni. Wọ́n wá rí ère yẹn. Ọ̀tá Islam lẹ́wà lẹ́ni tó rí. Lọ́wọ́ ni yes mo ti ń ka tipẹ́ baliyada mabsusatani ọwọ́ rẹ̀ méjèèjì ọ̀làálẹ̀ ni ère aláàní. Wọ́n wá publish ẹ̀ fúngbà àkọ́kọ́ ní 2020 May 27. Kò ṣẹlẹ̀ rí nínú tàn. Wọ́n frame ẹ̀ wá ni. Ère òrìṣà Pazuzu nílẹ̀ Mesopotamia. Wọ́n believe pé ó ní bàbá. Ère tó ní bàbá ni. Òrìṣà kan bẹ tó jẹ́ bàbá rẹ̀. Bàbá rẹ̀ ni wọ́n ń pè ní Ampa. Ampa ló bímọ méjì. Ó bí Pazuzu. Ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin ní ń jẹ́ Umbaba. Ẹ lọ wádìí, ẹ lọ Google ẹ̀. Wọ́n sọ fún yín pé ère òrìṣà Mesopotamia ni Pazuzu ni. Ìyẹn kì í ṣe ère òrìṣà Allah.
Allah kò lórìṣà kò ṣeé fojú rí bó ṣe ní ká ẹ̀sìn wọn làwa mùsùlùmí ń sìn yẹn ọba tó dá yàtọ̀run Baitul Atiq ó pè nílé tara ẹ̀ ṣé wọn ò bọ òrìṣà rí ní Baitul Atiq ni ìbéèrè ni pé ǹjẹ́ òrìṣà ni wọ́n ń bọ níbẹ̀rẹ̀ Baitul Atiq rárá wọ́n sin Ọlọ́run Ànábì Ibrahim kọ́lé fọ́lọ́run Baitul Atiq lọ́dà gẹ́gẹ́ bí transformer gbogbo bí orí ọwà láyé orí òkè Baitul Atiq oní Baitul Mamur wà òkè rẹ̀ láàfin Ọlọ́run wà bó ṣe jìnnà tó tẹ̀dá kan ò lè débẹ̀ gbogbo òun tẹ́ bá kí láyé ẹ fèsì ẹ̀ a máa kan ara Baitul Atiq yọ máa gbàbẹ̀ kọjá sókè ni ilé yẹn kọ́ là ń sìn a sìn Baitul Atiq àmọ́ òun ni sẹ́ńtà ayé òun ni sẹ́ńtà àárín gbùngbùn ayé bó o bá mú okùn tó fẹ́ mú circumference ayé middle circumference ayé orí Baitul Atiq ní bọ̀ òkè rẹ̀ ní Baitul Mamur wà òkè rẹ̀ láàfin Ọlọ́run wà àwa ń forí balẹ̀ kọjú sí ni ibẹ̀ ni ó gbà bọ́ sókè kò jù bẹ́ẹ̀ lọ bí ò bá sí ògiri Baitul Atiq ń bẹ̀ mọ́ á tó máa dojú kọ bẹ̀ á tó máa kírun torí bẹ̀ ni center of gravity ibẹ̀ ni center of the world. wọ́n máa ń sọ wàrà dúníyà bí kúdírátì. wọ́n máa ń sọ wàrà dúníyà bí kúdírátì. àkùrọ̀ ni walau sha'a Allahu laja'alakum ummatan wahida. tó bá jẹ́ pé mi Ọlọ́run bá fẹ́ ni ìwọ ò lè ká ní ẹ̀ka wà. As Allah wished, He would have made the whole world a single nation, a single religion. Tó bá jẹ́ pé mi Ọlọ́run fẹ́ ni ẹ̀sìn ò ní pé méjì láyé. Àwọn kan ni wọ́n lọ kọlu àwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí. Bó tiẹ̀ jẹ́ pé àwọn náà ti ń ṣe kọjá àyè báyìí. Wọ́n ti gbẹ̀san, wọ́n ti tún gbẹ̀san ju ẹ̀san tí wọ́n gbà lọ. Wọ́n lọ kọlu wọn. Lẹ́yìn ìgbà Quran sọ pé wala yasubu illa alladhina yad'una min dunillah. Ẹ gbọ́dọ̀ bú òrìṣà wọn. Tẹ́ bá bú òrìṣà wọn, wọ́n ń bọ̀ wá bú Ọlọ́run Allah láì mọ̀túmọ̀ nǹkan tí wọ́n ń sọ jáde lẹ́nu. Bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ ní lẹ́gbẹ̀sẹ̀. Akéwùgbà Gold ọmọ Akéwùgbẹ̀rú mo jáde mo kìlọ̀ fún wọn tó láti 2020 pé ó tó gẹ́ kò sóko bútàn fún mi tán. Wọ́n fi gbà kan sọ wípé agbẹnusọ àwọn olórìṣà agbẹnusọ àwọn pásítọ̀ kò rí nǹkan tó burú lára wọn kì í ṣe páàrí èèyàn làwọn náà àmẹ́yìn ẹ má kọjá àlà ẹgbáyé bá nàbì ṣe gbáyé ànábì gbáyé pẹ̀lú àwọn Christian àtàwọn Jew wọn àdọ̀tá wọn kírẹ́dìtì ànábì pẹ̀lú ààrẹ tá ànábì fi bá wọn gbé ni. lórí ìyẹn la fi dì wọ́n lọ́wọ́ mú wípé ẹ má wọ àwọn ẹ̀yin tẹ́ gbé yìí wá náà lẹ́yìn yẹ̀yẹ́ gbogbo àwọn àgbàlagbà yìí gbogbo àfa ńláńlá lẹ Yorùbá lẹ kásọ àpọ́nlé kò lára wọn àwọn tí gbogbo àwọn oní traditionalist oní Christian máa ń bẹ̀rù bá àfa ńlá ẹyẹyẹ wọn àwọn náà wá wò pé ok kò tiẹ̀ sí nǹkan kan lára àwọn àfa yín kò sí problem result ẹ̀ là ń rí yìí mo wí tó ẹ gbọ́ ni ìyẹn ló fà á bàbá mi ìmáàmù àgbà alẹ̀ Ìbàdàn mi ìjẹ́rìí yín fín láyé mi ò sì lè rí yín fín torí ẹ̀yin lẹ bí mi ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lánàá tí àbá ìmáàmù àgbà ní kí n wá ẹnìkan jáde ọba Akéwùgbà Gold lórúkọ jẹ́ orúkọ tèmi ó jẹ táwọn ọmọ mi ó jẹ náà nìyẹn Ànábì ní asinu asima akum inna kuntu da'ana yawmal qiyamati bi asma'ikum wa asma'i abaikum tó bá dọjọ́ gbèǹde kìyàmà ó kọ tẹ́ bá jẹ́ láyé ni wọ́n fi pè yín Ànábì ní asinu asima akum ẹjọ́ kọ tó dáa mo gbìyànjú mo jó kọ tó dáa àwọn tí mo dì lọ́wọ́ mú pé ẹ má bú àwọn ẹlẹ́sìn Christianity àwọn ni wọ́n kójọ sábẹ́ ẹni tí ẹni kó bà mí lórúkọ jẹ́ àwọn tí wọ́n ń yẹ̀yẹ́ gbogbo àwọn àfáàgbà gbogbo ọba ilẹ̀ Yorùbá àwọn ni wọ́n kójọ sẹ́yìn ẹni tí ẹni kó bà mí lórúkọ jẹ́ mo wá rí wípé ìtìjú ni fún mùsùlùmí torí ẹ bá pé kí mùsùlùmí àti mùsùlùmí ọjọ́ máa búra wọn lásìkò yìí bí ìgbà tá a mọ nǹkan tá à ń ṣe ni ayé embarrass Islam ni tọ́ba kàràn tí ń bẹ ìbú padà máa fọwọ́ lọ́rẹ́ máa take action ni ìyẹn ni mo fi lọ sí kóòtù nílùú Ìlọrin pé ẹ bá mi sọ fún pé kó kó àwọn ẹ̀rí tó ní tó fi sọ gbogbo ohun tó sọ yẹn tí mi ní like àti mention torí litigation gbogbo ohun tó ní mo ṣe yẹn kó kárí wá kóòtù ní bí ò bá sì ti rẹ́ẹ̀rí ẹ bá ń fi síbi tí ẹ máa fi rú wọn sí mi ò sọ jù bẹ́ẹ̀ lọ ẹlẹ́ẹ̀kejì mo tún wá kọ lẹ́tà
lọ́ọ̀yà mi tún kọ lẹ́tà pé a fún ọ níjọ́ 5 kó o fi withdraw gbogbo tó wí kó o dẹ̀ san iye mílíọ̀nù yìí báyìí tọrọ ọba business mi jẹ́ ọba orúkọ mi jẹ́. Bàbá ìmáàmù àgbà wa pè pàdé pé àwọn fẹ́ pè pàdé àlàáfíà mo fẹ́ yọjú síbẹ̀ àmọ́ ńgbà tí wọ́n fún mi ní list ẹni tó bà mí lórúkọ jẹ́ àwọn tó kọ sílẹ̀ pé àwọn bàbá ogun òun tí wọ́n tẹ̀ lóhùn wá ni mo rí number 1 ẹni ó kaso àṣírí kò lára gbogbo àwọn àfáàlẹ̀ Yorùbá. Number 2 ẹni tó wọn àtàwọn ẹlẹ́sìn Christianity tí wọ́n jọ ń fa wàhálà wọn. Okay, ọ̀rọ̀ ọjọ́ sí lẹ fẹ́ gbẹ̀san lẹ fi tì í wá sẹ́yìn jọ máa ìlú Ìbàdàn ní kíni tiyín ti jẹ́ ń bẹ̀. Mi wá tètè yọjú síbẹ̀ mo wá wà níta ni mo rán ẹnìkan pé lọ wò wọ́n kí ni ń ṣẹlẹ̀ kí n tó wọlé torí bí wọ́n ṣe ń bẹ́ẹ̀ mo níyàn méjì tí wọ́n wọ̀jì lẹ́nìyàn á fún mi pé ara bí ń bẹ́ẹ̀ o ìkejì ẹ̀ náà ń bẹ́ẹ̀ o akásọ àpọ́nlé lórí àwọn àfa ń bẹ́ẹ̀ o adójúkọ àwọn kírísítẹ́nì yẹ̀yẹ́ ẹ̀sìn wọn náà ń bẹ́ẹ̀ wọ́n sì kó ọlọ́pàá tọ́fẹ̀ tó 11 wá torí pé àwọn méjèèjì mọ̀ pé àwọn wà nú ẹni tíjọba ń wá kiri ìjọ àwọn yìí kan náà ni ẹ tó lọ kó ọlọ́pàá wá ìdí nìyẹn mo fi wá wò pé kí n fi èṣù sílẹ̀ tèmi náà bá lọ kó ọlọ́pàá wá pé àwọn tí bẹ́ńkì wàràǹtì ń bẹ lórí wọn tẹ̀ ń wá àwọn ní á sọ ilé bàbá ìmáàmù dìbùdó ogun èmi sì lọ́mọ bàbá ìmáàmù ayé ò sọ pé mi mo dá ogun sílẹ̀ ni mo fi dọ́ọ̀jì bẹ̀. mo á jẹ́ kí bàbá wa ìmáàmù ọmọ pé anakunmula níbi ọdún 2 sẹ́yìn àwọn àfáà kan bẹ́ẹ̀ lù Ìbàdàn àwọn ò ní tọ́pìkì wá sí tán bá ti rí tẹ́nìkan tí wọ́n á láṣẹlẹ̀ ìsìn ni wọ́n kọlu yìí wọ́n mọ yẹ̀yẹ́ ń tọ̀hún lọ ni ẹnìkan bà mí lórúkọ jẹ́ mo gbé lọ sí police headquarter nìbàdàn wọ́n múra àti gbé lọ sí court ní àwọn aṣíwájú ẹ̀sìn dé orúkọ bàbá ìmáàmù àgbà ni wọ́n fi gbà lọ́wọ́ mi èmi ò sì lórúkọ méjì níbo tó yá ọ̀kan tó dìde lórí ọmọkùnrin kan tó lọ sọ́dọ̀ pásítọ̀ kan tó ń ràn lọ́wọ́ tó dariwo mo sọ fún wọn jọ́nà pé kò sẹ́sìn lára eléyìí pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀bí ní ẹ̀jẹ̀ bọ́ ọbẹ̀ òun náà tó bà mí lórúkọ jẹ́ mo competition sálágbọ̀n pé ẹgbà mi lórúkọ méjì èmi ò bàyàn lórúkọ jẹ́ rí láyé kí ló dé tó jẹ́ porúkọ tèmi lẹ́ẹ̀mọ́ bàjẹ́ àbálọ àbábọ̀ ó kù díẹ̀ kan wá gbé làwọn bàbá wa nínú Islam ilẹ̀ Ìbàdàn bá tó dé ọ̀yọ̀dà rẹ̀ ni o innamal mu'minina ikhwa ọmọ ìyájọ ni wá o mo wá sọ fún mo ní bàbá tó bá di ẹlẹ́ẹ̀kẹta mi ní gbà o torí àwọn tí ń tì wọ́n lẹ́yìn àwọn náà kì í gbàgbọ́ àmọye èèyàn tí wọ́n ti rán lẹ́wọ̀n lẹ́lẹ́ẹ̀kẹta yìí wá ṣẹlẹ̀ tó ń tiẹ̀ wá ókun èèyàn yẹn ti ń dárúkọ mi tí ń yẹ̀yẹ́ orúkọ àpọ́nlé máa sọ fún mi pé àǹkúnlẹ̀ torí tiyín ẹni kò padà kó lọ kó n tó sọ jẹ tí ò bá kó n tó sọ jẹ tó bá jẹ́ pé orí eléyìí láàjọ ná gbogbo ń ta ní sí èmi ò ní bèèbú àmọ́ máa gba ẹ̀tọ́ mi lọ́wọ́ ẹni tó há sí eléyìí ni tó ṣẹlẹ̀ gbogbo ẹni tí ń sọ pé ẹ dákun ẹ má jà mọ́ sórí kí n bá yẹn jà ní ẹ fàbùsí lẹ̀ ẹ ṣe kàkẹ́ gba gold ẹ má bára yín jà mọ́ àbùsí nìyẹn. Buhari máa ń sọ wàrà dúníyà bí kò dé àti. Buhari máa ń sọ wàrà dúníyà bí kò dé àti. mo sọ fún bàbá wa ìmáàmù àgbà ilẹ̀ Ìbàdàn mo ní bàbá mi ìjọ tẹ́ mú oṣù níjọ sí ǹjẹ́ rántí pé nìkan bu yín wọ́n ní bẹ́ẹ̀ ni ó ń tọ̀hún ló kọ́ ọlọ́pàá wá sínú ilé yín bàbá nírọ́ ni o bẹ́ẹ̀ ni ìkejì ǹjẹ́ rántí pé wọ́n gbé ìhòòhò ọmọbìnrin kan jáde wọ́n ní bẹ́ẹ̀ ni ọmọ wa ní òun náà ló lọ́rọ̀ yìí mo ní bẹ́ẹ̀ ni àwọn tó gbé ìhòòhò rẹ̀ jáde tí wọ́n fi ṣẹ̀sín táwa fi dọ̀tá wọn níjọ́ náà lọ́hùn ìṣesí ọmọkùnrin yẹn ni pé tí bá ń ba yé ẹnìkan jẹ́ tẹ́nìkan bá jáde tó ní wọ́ ò tó bẹ́ẹ̀ ò lè bá yé eléyìí jẹ́ yóò farabalẹ̀ yóò padà bá ẹni tí ń ba yé ẹ̀jẹ̀ yẹn parí ìjà yóò wá tọ̀nù ẹnìyẹn against ẹni tí ń gbèjà rẹ̀ bí ṣe láyé tiẹ̀ nu bàbá ní subhanallah mo wá fún wọn lẹ́rìí tó tún sẹ́kù nítorí náà mùsùlùmí ayé inú rọmọdọ́nà ẹ jẹ́ àfìfọ̀kànbalẹ̀ ló rọmọdọ́nà ẹ mọ́ bú yan ẹ mọ́ ṣépè fún yan ẹ mọ́ bá yan lórúkọ jẹ́ ẹ jí sí ọlọ́mbọ́lọ́hún ṣe rán yín ni ìyẹn lèmi bá dúró mo sì dúró lórí pé mùsùlùmí christian traditionalist àjọ gbé ayé ni ọlọ́run tó dá wọn ò lé wọn kúrò láyé tí wàá ti jẹ́ tá a lé wọn kúrò láyé nítorí náà ẹ já fi ọgbọ́n káfi lo ayé mo sọ eléyìí fásitì bí kùrú náà o àkúlù làkún fàwùfàwìdù àmúrí ilallahi inna Allaha basirun bil ibad. ọ̀rọ̀ tí mo wá ń sọ̀bọ̀ kọjọ́ tó lọ tán àmì ẹlẹ́ẹ̀kẹrin
tẹ́ fi gbà pé ọlọ́run ọba lọ́lọ́run ó ní ọ̀nà perfection tọ́lọ́run gbà dá ayé. Wasama idhati raj'i. Ẹ wo sánmà, omi kan náà tí ń rọ̀ sílẹ̀ náà ní padà sókè, òun náà ní rọ̀ sílẹ̀, òun náà ní padà sókè. Omi yìí kan náà ló wà nínú erùpẹ̀, òun náà ló wà lábẹ́ erùpẹ̀. Omi yìí náà rẹ̀ náà lòkun, ó ń lọ, ó ń bọ̀ ni. Ọba mi program ayé in a way tó jẹ́ pé kò lè bàjẹ́ àfi tó bá wù kó bàjẹ́ lókun. Kòkòrò tá nǹkan tá gbìn sínú erùpẹ̀, microorganism làwọn kòkòrò tí ó jẹ ń tó gbìn. Ẹ̀wà ni, iṣu ni, yóò jẹrà ni, àwọn nǹkan kan ni wọ́n jẹ. Bí a ṣe ń jẹ yẹn wọ́n dá nǹkan kan padà sínú erùpẹ̀. Ntí a dá padà sínú erùpẹ̀ yẹn ni ó di iṣu mi, yóò di ẹ̀wà mi, yóò di àgbàdo. Tó bá wá hù jáde àwọn herbivorous animal, àwọn ẹranko tí wọ́n máa ń jẹ koríko, àwọn jẹ koríko. Àwọn carnivorous animal, àwọn jẹ ẹranko tí ń jẹ koríko. Koríko pọ̀ ju ẹranko tí ó jẹ lọ. Ẹranko tí kìnìún wọn jẹ pọ̀ ju kìnìún lọ. Ọlọ́run program gbogbo ẹ̀ kí a má bá ibi kú láyé. Ó wá ṣe tàwa ènìyàn pé ẹ̀yin mo fún yín lọ́gbọ́n tẹ́ fi dáko. Ẹ̀yin ẹ máa ti nǹkan bọnú erùpẹ̀. Ntẹ́ bá ti bọnú erùpẹ̀ ni ọmọ jóúnjẹ yín. Bẹ́ẹ̀ bá ti ṣe ẹ̀ jẹ ní tàwa ènìyàn. Ènìyàn tó wá jẹ gbogbo ẹ̀ yìí, òun náà wà kúnjọ́ kan. Níjọ́ tá a ti dáyé, ǹjẹ́ ọ̀pá òun kálukú ó ti wà nínú ẹ̀jẹ̀ wa níjọ́ tá a ti wá dáyé. Bá a ṣe ń dàgbà ní ìjọ ọ̀pá wa náà ń dàgbà pẹ̀lú wa. Ó dẹ̀ ní date ìjọ tí sẹ́ẹ̀lì ó kù. Sẹ́ẹ̀lì inú skin wa ló ń jẹ́ ènìyàn. Níjọ́ tí sẹ́ẹ̀lì bá kú tí ò lè reproduce ara ẹ̀ mọ́, níjọ́ náà ní kú dé. Ó ń bẹ lára mi kò yọjú ni. Tí ẹ ń bẹ lára ẹ kò yọjú ni. Ikú tí ó pò ní kálukú lára rẹ̀ ló wà. Ó ń bẹ lára rẹ̀ kò yọjú ni. Ṣùgbọ́n tèmi ń bẹ lára mi kò yọjú ni. Tí ẹ ń bẹ lára ẹ kò yọjú ni. Ikú tí ó pò ní kálukú ṣe bára rẹ̀ ló wà. Tèmi ń bẹ lára mi kò yọjú ni. Tàbá wá kú Nàjíù wà námúdí wáhídán bàdà wáhídìn wà máa ń kọ́ di mọ̀dọ́. Kọ̀dí fàtà fílẹ̀ àrídì yóò ṣáájú. Tàbá wá kú láyé, àwa bẹ̀rẹ̀ sí ní jẹrà. Erùpẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní, kódà bí wọn ò gbé ọ sínú erùpẹ̀. Ní tí ó jẹ́ kí bọ́dì rẹ̀ ó jẹrà, ó ti wà lára rẹ̀. Bí a bá gbé ọ sínú afẹ́fẹ́, ìdí ó jáde lára rẹ̀ kò nídìí kọ́ ọ̀kan erùpẹ̀. Torí ikọ́ ọmọ bàbá yé jẹ́, bó o ṣe wá náà ló ṣe padà. Ìdí ó jẹ gbogbo nǹkan ara rẹ̀ tán. Ìdí tó wá jẹ ọ̀tàn náà, erùpẹ̀ ó jẹ òun náà. Ayọ̀ wá clean padà. Àwọn kan bẹ láyé wọn kú wọn jẹrà. Saidi Òṣùpá ọba orin ó ti sọ̀rọ̀ yẹn tipẹ́. Ó ní bó ṣe yé mi tó ni pé Ọlọ́run nìkan ló yé. Ẹni tó kú tí ò jẹrà àtẹni tó kú tó jẹrà, ó jẹ́ èèyàn rẹ̀ ni ó jẹ́ èèyàn bí ni kò sẹ́ni ó lè sọ àfọlọ́. Tá a bá lẹ́ni tó kú tí ò jẹrà èèyàn rẹ̀ ni Fíráúnà náà ò jẹrà. Ìpè l'Ọlọ́run fi sínú Kùránì. Àmọ́ tẹ́ fi mọ ẹni tó jẹ́ ni eré tó kú tí ò jẹrà. Tẹ́ bá gbé òkú ẹ̀ jáde, even tó bá gan kò ní gbẹ tán. Perfume wọn máa rùn lára ẹ̀. Lẹ́fi mọ̀ pé ẹni eré lẹ́ni. Lẹ́fi mọ̀ pé ẹni eré lẹ́ni. Àwọn kan bẹ bẹ́ẹ̀ láyé. Nítorí náà, Ọlọ́run ọba lọ́lọ́run. Ẹ má fi hun tí ò dá ròyìn Ọlọ́run. Ẹ má fi hun tí ò kẹ́ má kan tí ò dá lọ́lọ́run. Ọba mi máa lólúwa mi Allahu Wahid. Ẹ má fohùn tí ó dá ròyìn Ọlọ́run. Ẹrú Ọlọ́run tó sanwó wá sí Dr. Awa Ibrahim ọkọkùnrin Manara ọmọ bàbá wa àgbà tí wọ́n jẹ́ náà ìbí àgbà ìlú Ọ̀fà náà ìbí ìmáàmù ìlú Ọ̀fà tẹ́lẹ̀ tí wọ́n ti kú láyé bàbá wa kí ó sọlá àgbà Ọlọ́run já pàdé yín lálùkìyámà. Àmín. Já pàdé yín lálùjánnà. Àmín. Bákan náà lórúkọ bàbá wa Látàndá àfà àgbà tó bí kún Manara tán bá ń sọ wípé ibùdó àlùbáríkà méjì pàdé ọmọ àfà ló fi ọmọ àfà. Àwọn ni wọ́n sanwó wá sí ìsá ìmọye station. Nítorí náà àṣekà dájọ́ kásìkò lọ́rọ̀ ayé jẹ́ ọmọ adájọ́ kásìkò lọ́rọ̀ ọmọ Akínsọ́lá dájọ́ ó sì yọ lára Bùráhímà. Bàbá Látàndá dájọ́ ó sì yọ lára Rọ́ṣídà.
Kàdájọ́ kásìkò lọ́rọ̀ mọ́. Kàdájọ́ kásìkò lọ́rọ̀ mọ́. Kàdájọ́ kásìkò lọ́rọ̀ mọ́. Bàbá dájọ́ ó sì yọ lára ọmọ rẹ̀. Kàdájọ́ kásìkò lọ́rọ̀ mọ́. Ẹrú Ọlọ́run tó sanwó wáàsí òun ni bàbá wa Chief Ọláṣẹ́wà Bànà aṣọre fẹ́ dá máa wò bẹ̀. Ọláṣẹ́wà Bànà bẹ́ẹ̀ ṣe ń náwó sójú ọ̀nà tọ́lọ́ yóò máa pọ̀ sí ni. Ọláṣẹ́wù owó ò ní ìwọ̀n ẹ̀. Àmín o, àlàáfíà ò ní ìwọ̀n ẹ̀. Àmín. Ọláṣẹ́wù ọmọ lè máa mú owó ní ìwọ̀n ẹ̀. Ọláṣẹ́wù ọmọ lè máa mú àlàáfíà ò ní ìwọ̀n ẹ̀. Ìyá wa ìyá àdínì Ọ̀yọ́ ilẹ̀ Ìbàdàn. Allah. Ìyá àdínì ilẹ̀ Ìbàdàn tó ju ìyá àdínì odidi orílẹ̀-èdè mi lọ. Allah. Ìyá wa Sidikat Àwẹ̀ní Ọládòsù abí Ọlọ́run fún yín ẹ̀ ní máa padà sí. Àmín. Obìnrin bí ọkùnrin a ní ìyá àdínì Ìbàdàn tó ju ìyá àdínì Nàìjíríà lọ ni. Gbogbo ń tó ní iná fọ́lọ́ ni ìyá wa ìyá àdínì àníwọ̀ ló ń bẹ ní ìwòye àná Ọládòsù ìwọ ló tún ń bẹ ní ìwòye ní Àwẹ̀ní o mo fọlá Muhammad bẹ̀lúwà mi ọba dákun jẹ́ owó àbúdọ̀. Aláwẹ̀ní o, ọba dákun jẹ́ owó àbúdọ̀là. Ọba dákun jẹ́ owó àbúdọ̀là o. Ọba dákun jẹ́ owó àbúdọ̀là. Ọba dákun jẹ́ owó àbúdọ̀là. Ẹrú Ọlọ́run tó sanwó wáàsí Alhaji wa Gastap oil Gastap gas gbogbo bí tẹ́ ẹ bá ti rí ilé epo Gastap láyé ilé epo àlùbáríkà ni. Allah. Òun lọ wá sanwó wáàsí abí Ọlọ́run fún ẹ òní dòlù sí títí Àmín. ọlá ó máa pọ̀ sí Àmín. àlùbáríkà ó máa pọ̀ sí Àmín. òun náà la tún mọ̀ ní ọba Móbì. Ọba Móbì gbogbo bí ọba dé láyé ọlá ó máa tẹríba fún ọ. Àmín. Òun ní sẹ̀sìn Àmín. òun ní dẹni ẹ̀yìn Àmín. lábáríkà Al-Qur'an. Àmín. Àlọ́